ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ti yẹ láǹfààní láti máa gbọ́ wa wò wá káàkiri àgbáńlá ayé. Ọ̀rọ̀ lórí Philip Ogunnaike tí ó sọra rẹ̀ di ọkùnrin ẹlẹ́wọ̀nṣọ́ ní ìlú Abẹ́òkúta, Èkó, Èkìtì àti gbogbo rẹ̀ tó ń pa àwọn obìnrin bí ẹni pẹran nítorí kíni, nítorí àwọn owó kínkìnkín tí ó ń rí gbà lọ́wọ́ wọn àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù wọn tí ó ń gbà. Tí ẹ bá gbàgbé, nígbà tí à ń fi ọ̀rọ̀ dúdú pẹ̀lú Philip Ogunnaike tí a pé ògbóǹtarìgì apààyàn tí wọ́n ń pa àwọn ọmọbìnrin kéékèèké káàkiri. Philip ṣàlàyé wípé lára àwọn tí òun dá ẹ̀mí wọn légbodò pé òun tó pa ọmọ kan lÉkòó tí àwọn fi tìpátìkúùkù tí àwọn fi bá ọmọbìnrin yìí ní àjọṣepọ̀, ọmọ kékeré, ọmọ bíi ọdún 18 ní àgbàdo Ajégúnlẹ̀ àgbàdo lÉkòó. Philip sọ wípé òun nìkan kọ́ lòun ṣe iṣẹ́ láabi nígbà tí òun dájú gúnlẹ̀ ní Èkó ní Ajégúnlẹ̀ àgbàdo lÉkòó, wípé arákùnrin kan tí àwọn jọ fi tìpátìkúùkù bá ọmọ yìí ní àjọṣepọ̀. Nígbà tí Philip kọ́kọ́ bá ní àjọṣepọ̀ tán ni ọmọkùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Eze Michael tí òun náà fi tìpátìkúùkù bá ọmọbìnrin yìí ní àjọṣepọ̀. Eze Michael ó jẹ́wọ́, ó ní lóòótọ́ ni gbogbo wípé àwọn fi tìpátìkúùkù bá ọmọ yìí ní àjọṣepọ̀, pé kì í ṣe nígbà tí àwọn ń bá ní àjọṣepọ̀ ni ọmọbìnrin yìí dákẹ́. Ṣùgbọ́n nígbà tí Philip kọ́kọ́ bá ní àjọṣepọ̀ tán, tí Philip dìde ìgbà tó kan àsìkò tóun, nígbà tó ń bá ní àjọṣepọ̀ tán ni òun mú aṣọ tí òun fi fún ọrùn ọmọ yìí tí òun fi pa Isha ní Ajégúnlẹ̀ àgbàdo ní Èkó. Eze Michael tí Philip ń pariwo ńgbà náà wípé àwọn jọ wà ńbẹ̀ ni, àwọn jọ ṣe ni. Eze Michael kò náà ní eléyìí. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ọmọkùnrin lọ́bẹ̀ ṣe wà lọ́wọ́. Báwo ni wọ́n ṣe hùwà kò tọ́ yìí? Níbo ni wọ́n ti pàdé ọmọ tí wọ́n pa? Báwo ni Eze Michael pàápàá, báwo ló ṣe mọ Philip Ogunnaike? Philip Ogunnaike tó sọ pé òun ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Ayépé, ṣùgbọ́n Ìdíyá ní Randa l'Abẹ́òkúta, ibẹ̀ ni bàbá rẹ̀ kọ́lé sí, ibẹ̀ ni wọ́n bí òun fúnra rẹ̀ sí tó ń gbé. Philip bẹ̀rẹ̀ sí ní pààyàn káàkiri níwọ̀n bí ọdún 3-4 kan sẹ́yìn tí ó sì ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àwọn tó sì wọ́n ń pa náà kò ju àwọn ọ̀dọ́mọbìnrin gbangba kéékèèké ló máa lọ ń dá lọ́nà, tó máa ń dá ẹ̀mí wọn légbodò. Ṣùgbọ́n àwọn ìwà kọ̀tọ́ tí Philip wù káàkiri yìí kò dá nìkan mọ́ ṣe. Ó wọ́n ń dé àwọn àyè kan tó ṣe pé ó máa ń rí ìrànlọ́wọ́ àwọn ọ̀rẹ́, àwọn akẹgbẹ́ tí wọ́n jọ máa ń ṣe ìwà láabi yìí. Eze Michael, how are you? Kí ni orúkọ ẹ̀? Eze Michael. Ọmọ ìlú wo ni ẹ́? Akwa Ibom State. Ìwọ tó wọ́n ní ìlú báyìí? 22. Sáà ìdìbò ni ẹ ní Akwa Ibom? Ìkọ́tẹ̀pẹ̀lẹ́ local government àbí? Ọ̀rán local government for Akwa Ibom. Okay. Now where should be your street? What's the name of your street? Kí ló kọ àdúgbò yìí ní Ìkọ́tẹ̀pẹ̀lẹ́ àdúgbò? Okay, not in BN here. River State. Àbí Akwa Ibom State. Akwa Ibom State. Okay. Ibẹ̀ náà bí ẹ sí. Báwo ló ṣe dé Ajégúnlẹ̀ lágbàdo? Láti Akwa Ibom, láti ìlú Yàbí, àwọn ọmọ ẹwà, ìgbà ọlọ́mọ ẹwà. Láti ọmọ ọdún 6 ló ti kúrò ní ìlú yín lọ́hùn ni wọ́n ti mú ẹ wá sí Èkó. Mọ́mì ẹ̀ ń kọ́? Mọ́mì ẹ̀ ọmọ mọ́mì ẹ̀? Nígbà wo lọ́mì ẹ̀ kú? Nígbà tó kúrò nílé ní ọmọ ọdún 6 yẹn, mọ́mì ẹ̀ ṣì wà láyé ńgbà yẹn. Àlọ́ wá tọ́ ẹ dàgbà kékeré. Grandma mi. Grandma ẹ ló tọ́ ẹ dàgbà. Bẹ́ẹ̀. Dádì ẹ̀ ń kọ́?
Mi ò ní dáàdì ni. Ẹ́ Mi ò ní dáàdì ni. o mọ dáàdì ẹ̀? Bẹ́ẹ̀ni sà. Kí ló dé tó mọ dáàdì ẹ̀? Wọ́n ní ìgbà tí mọ́mì mi lóyún mi ní dáàdì mi kú. Ní dáàdì ẹ̀ kú? Òun ni wọ́n ní accident. Ok, so mọ́mì ẹ̀ náà ò dá mọ́mì ẹ̀ mọ̀ dáadáa ṣùgbọ́n mọ́mì ẹ̀ ló tọ́ ẹ lágbà. Bẹ́ẹ̀ni. Ok, ọ̀nkù ẹ̀ tó mú wá sí Èkó ní Ajégúnlẹ̀ Àgbàdo báwo ló jẹ́ sí ẹ? Bí kíni ló ṣe jẹ́ bí half brother òun ló ṣe jẹ́ sí. Bẹ́ẹ̀ni half brother. Half brother òun ló ṣe jẹ́ sí dáàdì mi. Ok. So àwọn ló mú mi wá sí Èkó. O lọ school ní Èkó àbí school wo ló lọ? Mo kọ́kọ́ lọ school kan ní primary school ní Ìbàdàn. From Ìbàdàn wọ́n move wá sí Èkó. Apá àbò ní Ìbàdàn? Ní side Agbowo. Agbowo. Agbowo ń Ìbàdàn. Bẹ́ẹ̀ni sà. Ló ti ka primary school. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn tó parí primary school ni wọ́n á mú ẹ wá sí Èkó ní Àgbàdo. Bẹ́ẹ̀ni. Ajégúnlẹ̀ àbí? Bẹ́ẹ̀ni sà. Ok, ibi ló ti parí secondary school? Bẹ́ẹ̀ni sà. Ìgbà wo ló parí secondary school? Mo parí ẹ̀ ní 2021. 2021 ló parí secondary school. Bẹ́ẹ̀ni sà. Láti ìgbà yẹn iṣẹ́ wo ló wá ń ṣe? Àwọn iṣẹ́ odò a máa ń kó yẹ̀pẹ̀ jáde láti inú omi, so a máa ń load ẹ̀ fún tipa. School wo ló lọ níbẹ̀? School wo ló lọ ṣe secondary school? Royal Ambassador. Ní ibo? Ní Abúlé Ìrókò. Abúlé Ìrókò lẹ́kọ̀ọ́. School yẹn ló lọ. Bẹ́ẹ̀ni sà. Ó dẹ̀ sure kó jáde secondary school mbẹ̀? Bẹ́ẹ̀ni sà. Kí ló tó wá further education? Kò sówó tí mo fẹ́ fi further fún. Ọ̀nkù ẹ̀ tó mú ẹ lọ sí Èkó ńkọ́? Gbà tí a ní issue kékeré kan tó ṣẹlẹ̀ ní àárín wọn, so wọ́n lé mi, wọ́n ní kí n máa lọ. Issue wo ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ fóònù pé bí a fóònù sọnù níbì kan. Ìwọ ló mú fóònù yẹn, ó jí fóònù àbí ló fàjà láàrin wa tó ń kú ẹ? Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni. Ọdún wo nìyẹn? Ṣáàtà tó parí secondary school àbí? Ṣé o ti máa ń jalè bẹ́ẹ̀ ni? Ara sà. Ṣé o ṣẹgbẹ́ òkùnkùn ni? Mi ò ṣẹgbẹ́ òkùnkùn sà. Mi ò ṣẹgbẹ́ òkùnkùn. O sure? Bẹ́ẹ̀ni sà. O ṣẹgbẹ́ òkùnkùn kankan? Bẹ́ẹ̀ni sà. Kí ló tó náà jí fóònù tí ọ̀nkù ẹ̀ fi bẹ́ẹ̀ jà? Kí ló tó lọ jí fóònù gbà ẹ̀ kan fi bẹ́ẹ̀ jà? Mi ò mọ nǹkan tó dé sí mi ní ọjọ́ yẹn tí mo fi wo. Fóònù ta ló jí gbà yẹn? Fóònù aráalé wa ni. Fóònù aráalé náà ló jí? Bẹ́ẹ̀ni. Òun ni ọ̀nkù ẹ̀ fi bẹ́ẹ̀ jà nígbà yẹn tí wọ́n fi lé ẹ kúrò nílé àbí? Àbí wọ́n fún ẹ lọ sá kúrò nílé? Wọ́n lé mi kúrò nílé. Wọ́n lé ẹ kúrò nílé? Bó ló wá lọ ń gbé láti gbà yẹn? So mo ṣáà wá àwọn ibì kan tí mò ń sùn ní káàkiri ládùúgbò. Bí àwọn bolo máa ń sùn ní Àgbàdo Ìjàyè? Ní Ajégúnlẹ̀. Ní Ajégúnlẹ̀ bus stop yẹn náà ni mo bá ẹ̀gbọ́n kan sọ̀rọ̀, so mo ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn. Kí lórúkọ eré àbẹ̀? Bus stop Ajégúnlẹ̀ náà ni níbẹ̀. Bus stop Ajégúnlẹ̀. Àwọn ebu àti bolo máa ń sùn káàkiri ní Ajégúnlẹ̀. Mo kọ́kọ́ sùn bus stop, lẹ́yìn bus stop yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá rí ẹnìkan tí ní sáìdì Ìlúpéjú street. Ìlúpéjú? Ajégúnlẹ̀ ń bẹ̀. Ó ń sọ̀rọ̀ yẹn náà nínú ilé àbí? Now Isha Bello, ká tó lọ sórí Isha Bello, báwo ló ṣe mọ Philip Ogunnaike? Ẹni tí mò ń bá tó gbà mí sí ọ̀dọ̀ ní Ìlúpéjú street yẹn. Kí ló kọ ẹni yẹn? Ewé Ṣẹ̀san. Iṣẹ́ wo ló ń ṣe? Àwọn lẹ́yìn mò ń bá ṣiṣẹ́ ìyẹ̀pẹ̀. Ok, ẹ̀rọ ń ṣe ìyẹ̀pẹ̀ ni? Bẹ́ẹ̀ni sà. Ok, true yẹn ló fi mọ Philip àbí? Bẹ́ẹ̀ni sà. Ok, wọ́n ń gbọ́. Ṣé Philip kàn wá bá yín bẹ̀ ni àbí ẹnìyàn ló kàn mú ẹun Philip wálé? Àbáwò ló wọ́n ṣe mọ Philip? So ẹni tí mò ń bá ṣiṣẹ́ yẹn tí mò ń gbé ní ọ̀dọ̀ wọn yẹn, ẹni ilé ó gba tenant kan sílé. Tenant yẹn jẹ́ Túndé. Ẹni yẹn kọ́lé àbí? Bẹ́ẹ̀ni sà. Lára àwọn tenant ẹni yẹn mo ń gbọ́ bá sọ̀rọ̀ lọ. Láàárín àwọn tenant ẹni yẹn tó ń jẹ́ Túndé yẹn ló mú Philip wálé. Okay. Tí ó ń gbé ní ọ̀dọ̀ Túndé yẹn. So ìgbà tó ṣáà di ọjọ́ kan ṣá, bí wọ́n ṣáà ní disagreement kan, so àwọn méjèèjì jà. So bí Philip ṣe wá sí ọ̀dọ̀ tiwa nìyẹn pé kájọ ká ṣàánú òun, pé òun fẹ́ máa sùn ọ̀dọ̀ wa, pé òun á dẹ̀ máa jí lọ síbi iṣẹ́, òun á máa dé lálẹ́. Bí àwa ṣe mọ̀. Iṣẹ́ wo ni Philip ń ṣe ń gbà yẹn? Gbogbo time tí àwa fi mọ̀ yẹn, kò níṣẹ́ gidi náà tó ń ṣe gidi lọ́wọ́ náà. Ó ní òun fẹ́ máa tẹ̀lé wa wá ṣiṣẹ́ lódò, but ẹ̀mí ẹ̀ ò gbé iṣẹ́ ìyẹ̀pẹ̀. So ó ní woman kan tó máa ń bá tó oúnjẹ. So iṣẹ́ tó ń ṣe nìyẹn. Ó máa lọ láàárọ̀, ó máa dé lálẹ́. Ok. Ètò ń sọ yìí sìn, ó tó ọdún mélòó?
gbogbo nǹkan tí mò ń sọ yìí ọ̀rọ̀ ìyá yìí náà ni. ọdún yìí náà ni. bẹ́ẹ̀ ni sà. láì mọ̀ pé Philip gan pápá ó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣé o mọ̀ pé Philip ti ṣẹ̀wọ̀n rí? mi ò gbọ́ rí, mi ò mọ̀. o mọ̀ pé Philip ó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin káàkiri? bẹ́ẹ̀ ni sà, mi ò mọ̀. o mọ̀? bẹ́ẹ̀ ni sà. ó yá báwo lẹ ṣe wá, kí ló wá ṣẹlẹ̀ láàrin wọ Philip àti Aisha Bello? báwo ló ṣe mọ Aisha ọmọ tí ẹ pa yìí? mo ti máa ń rí Aisha ní àdúgbò tẹ́lẹ̀ ní ibi tó ti ń kọ́ṣẹ́ ní ṣọ́ọ̀bù wọn. ní àdúgbò ibi tí wọ́n ń gbé yẹn àbí? bẹ́ẹ̀ ni sà. ló ti ń kọ́ṣẹ́, iṣẹ́ wo ló ń kọ́? hairdresser. hairdresser. bẹ́ẹ̀ ni sà. ok, kí ló wá ṣẹlẹ̀? so ìgbà tó wá di on the 3rd of March year yìí tí incident yẹn ṣẹlẹ̀. incident wo, kí ló ṣẹlẹ̀? tí Aisha fi kú. ta ló pa Aisha? Emin. Emin. ìwọ ló pa Aisha? bẹ́ẹ̀ ni sà. ok, mo ń gbọ́. so ìgbà tí ń ṣe ní on the 3rd of March yẹn ní ọjọ́ Sunday, Philip sọ fún mi pé òun fẹ́ lọ church, so mo dẹ̀ fún ní ṣòkòtò mi pé kó wọ lọ church ní ọjọ́ yẹn. èmi àti eléyìí láàrin awákùnlé ní ọjọ́ yẹn. so kí lorúkọ tiẹ̀? Daniel sà. Daniel. Daniel. bẹ́ẹ̀ ni sà. ẹjọ́ ń gbénu lé ni? bẹ́ẹ̀ ni sà. ok, má sọ̀rọ̀ ẹ lọ. so ọjọ́ mo kàn sọ fún Daniel pé mo ń bọ̀ pé mo fẹ́ dé títì pé mo fẹ́ lọ gẹ́tì nǹkan, so mo fi òun sílẹ̀ ńlé ní ọjọ́ yẹn. o fi Daniel sílẹ̀ ńlé? bẹ́ẹ̀ ni. ok. mo wá jáde lọ, bá tí mo máa ń bọ̀ padà mo rí Aisha lójú ọ̀nà, mo dẹ̀ pàdé Philip náà tóun náà ń bọ̀ láti church. ìyẹn lọ́sàn-án? bẹ́ẹ̀ ni. ok. so mo ṣàbà Aisha sọ̀rọ̀ ní ọjọ́ yẹn wípé mo like ẹ̀, so ó dẹ̀ tẹ̀lé mi lọlé ní ọjọ́ yẹn. ṣé ẹ ti jọ ní nǹkan pọ̀ tẹ́lẹ̀, ẹ ti jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀, ṣé o ti toast ẹ̀ tẹ́lẹ̀, ṣé girlfriend ẹni tẹ́lẹ̀ ni àbí ìjọ yẹn náà ló bá sọ̀rọ̀? ara mo ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ̀ mi ò tí toast ẹ̀. ok, jọ máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀, jọ máa ń ṣeré? bẹ́ẹ̀. so ti máa ń ṣe pé o nífẹ̀ẹ́ sí, o like ẹ̀, òun náà ti mọ̀ pé jọ ń pé òun báwọn ṣeré pé o nífẹ̀ẹ́ òun àbí? so ìjọ tí wàá ń sọ yìí, ìjọ yẹn ni ẹ wá pàdé ẹ tẹjọ wá lọ sílé? bẹ́ẹ̀ni sà. gbàtà wá délé, kí ló wá ṣẹlẹ̀? gbàtà wá délé tí a wọlé sínú ilé ibi tá à ń gbé, so àjọ ń sọ̀rọ̀ nínú ilé, àjọ ń ṣeré, mo ń bá a sọ̀rọ̀ nínú ilé pé kájọ ní. àwọn tẹjọ ń gbé kọ́ àwọn yẹn ò sí around ni? àwọn tí àjọ kò sí anybody lẹ́yìn tán. ìwọ àti Philip nìkan lẹjọ wọlé àbí àti ọmọ yẹn? bẹ́ẹ̀ni. ok. bó ni Michael wà ń gbà yẹn, bó ni wọ́n wà ń gbà yẹn? òun wà ní ilé kejì. ilé kejì? bẹ́ẹ̀ni. ok. so wà tí a wọlé, mo ṣá sọ fún Philip pé ọmọ yìí ò fẹ́ gbà pé ká dóhùn. fẹ́ bá òun lájọṣepọ̀? bẹ́ẹ̀. so Philip dẹ̀ sọ pé tó bá di stage báyìí pé ká fọ́ọ̀sì ọmọ yẹn. Philip ló sọ bẹ́ẹ̀? bẹ́ẹ̀ni sọ. pé tó bá ti gbà lẹ́rọ̀ pé kẹ́ fọ́ọ̀sì ẹ̀? ká bá sùn. ok. so àti Philip sọ, so Philip kọ́kọ́ bá ní àjọṣepọ̀, bàtí ó bá ní àjọṣepọ̀ tán èmi ni mo wá bá ní àjọṣepọ̀. ṣé wà tí Philip bá lájọṣepọ̀ yẹn, ṣé ọmọ yẹn mọ Philip ni? kò mọ Philip. bọ̀ ó máa ń rí Philip ládùúgbò, ó máa ń rí pé Philip ẹ̀ ń mọ Philip because Philip máa ń lọ sí ṣọ́ọ̀bù àwọn ọ̀gá yẹn. ó máa bá wọn ṣeré ń bẹ̀? ó máa bá wọn ṣeré ń bẹ̀. ok. ṣé wà tí Philip wá bá ọmọ yẹn lájọṣepọ̀, ọmọ yẹn ò pariwo, kò pariwo, ó ń ké ni. ó ń ké? ó ń bẹ̀ yẹn àbí? ṣé wà tí Philip bá lájọṣepọ̀ yẹn, ìwọ náà wà ń bẹ̀, ó dúró síbẹ̀? bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ni sà. ìwọ náà dúró síbẹ̀? bẹ́ẹ̀ni sà. ok. ìgbà tí Philip wá ṣe tán kọ́, kí ló wá ṣẹlẹ̀? ìgbà tí Philip wá ṣe tán èmi náà wá bá ní àjọṣepọ̀. lẹ́yìn tí Philip rape ọmọ yẹn tán, ìwọ náà tún bọ́ síbẹ̀, ìwọ náà tún bá ní àjọṣepọ̀? bẹ́ẹ̀ni sà. ìgbà tó bá lájọṣepọ̀ yẹn ó yìí tún ń ké náà àbí ó ń complain, ó ń bẹ̀ yẹn àbí? bẹ́ẹ̀ni. ok. kí ló wá ṣẹlẹ̀? so ìgbà tí mo wá bá ní àjọṣepọ̀ tán. nígbà tí wọ́n ṣe tiẹ̀ yẹn, bó ni Philip wà? òun ti bọ́ta. ok, Philip ti jáde, ó wá kú ìwà àtọmọ yẹn ló wá ń bá àjọṣepọ̀? ok. so ìgbà tí mo wá bá ní àjọṣepọ̀ tán, kí mi ò mọ̀kọ́ tó ṣe tó kàn wá sí mi lọ́kàn ní táìmù yẹn, kí ọ̀rọ̀ yẹn má bàa di pé wọ́n bá di wàhálà. bẹ́ẹ̀ni. òun ni mo ṣe pa ọmọ yẹn. òun ni mo ṣe pa ọmọ yẹn. òun ló ṣe pa? bẹ́ẹ̀ni sà. ọmọ yẹn á tó ọmọ ọdún mélòó? 14 years. 14 years lọmọ yẹn? bẹ́ẹ̀ni sà.
14 years kò lọ school ni ọmọ yẹn ò lọ school. mi mọ̀ bí wọ́n lọ sí bí ibi iṣẹ́ náà ni mo ti máa ń rí. bí a dẹ̀ ń lọ school tó wá tó ń kọ́ṣẹ́ ni ọmọ 14 years kí ló tó pa. o sínú ọkàn mi wá kémi náà ṣerú nǹkan báyẹn torí pé àti rape ẹ̀ òun ni mo ṣe wà tí mo wù ní ọjọ́ yẹn. ṣé wàá tẹ rape ẹ̀ yẹn ṣé kò rí ẹ̀pọ̀n ẹ̀rẹ́ jẹ̀ lára ẹ̀ pé kò bleed ni. ó bleed. ó bleed. ó ń bleed bó ṣe ń bleed náà lè tún bá alájọṣepọ̀ náà ẹ̀ filẹ̀. ìgbà tí Philip kọ́kọ́ bá sùn ní ó ń bleed bọ̀ ìgbà tí mi bá sùn ẹ̀jẹ̀ ò jáde mọ́ ní táìmù yìí. kò bleed mọ́. bẹ́ẹ̀ ni sà. ṣé kò bẹ́ẹ̀ ìgbà tó wọ́n ṣe tiẹ̀ tó ń bá alájọṣepọ̀ kò bẹ́ẹ̀ kò ṣe. ó kàn ń sunkún nítorí bóyá ó ti weak. bẹ́ẹ̀ ni. wọ́n kí lè tó pa kò yẹ kí lè tó pa. kí ló fi pa báwo lè yẹ pa. ó fún lọ́rùn. ó fún lọ́rùn. ó fún lọ́rùn. bẹ́ẹ̀. bó ṣe kú nìyẹn. bẹ́ẹ̀ ni sà. nígbà tó wá kú kí ló wá ṣẹlẹ̀. so ìgbà tó di alẹ́ tí Philip dẹ̀ ti sá lọ tí kò sí ẹni tí mo fẹ́ sọ fún òun ni mo ṣe ráàpù bọ́dì. láti ọ̀sán yẹn wọlé gbókù ẹ̀ sì ti dalẹ̀ ẹ̀kan bò wọ́n lẹ̀ síbẹ̀. inú ilé ló wà. ṣá anybody ò wọlé ńgbà yẹn. anybody ò wọlé. so ìgbà tó wá di alẹ́ òun ni mo wá ráàpù ẹ̀ pẹ̀lú rug tó wà nínú yàrá. pẹ̀lú kíni. rug tó wà nínú yàrá. rug tẹ́tẹ́ sílẹ̀. bẹ́ẹ̀ni sà. ló fi wé òkú ẹ̀. bẹ́ẹ̀ni sà. ok bolo wa lọ gbé òkú ẹ̀ sí. odò ibi tá a ti kó yẹ̀pẹ̀. inú odò yẹn kí lẹ fi gbé òkú ẹ̀. orí mo rù sórí. lálẹ́ bí aago mélòó. bí nǹkan bíi 9 alẹ́. bẹ́ẹ̀ni sà. òrù àwọn anybody wọn lè challenge ẹ pé bo ló ń lọ kí ló gbé. anybody challenge mi torí àjò ibẹ̀ yẹn igbó. òkú wà ń bẹ̀. bẹ́ẹ̀ni sà. àti pé àwọn èèyàn gan máa wò pé bóyá rọ́ọ̀gì ló ń gbé lọ àbí. bẹ́ẹ̀ni sà. náà kí ló wà lọ́kàn ẹ̀ sígbà tó pamọ́ ẹ̀ báwo ló ṣe rí lára ẹ̀. ẹ̀rí ọkàn jẹ́ mi pé fún nǹkan tí mo ṣe torí ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ ní máàcì yẹn ìgbà tó di May mo bẹ̀rẹ̀ sí ń kọ́ṣẹ́ bricklayer ìgbà tí mo ń kọ́ṣẹ́ bricklayer mo ṣàlàyé gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ mo ṣàlàyé ẹ̀ ọ̀gá mi dẹ̀ sọ fún mi pé nǹkan tó ti ṣẹlẹ̀ ipò ti ṣẹlẹ̀ pé kírú ẹ̀ má tún wáyé mọ́ torí ẹ̀rí ọkàn jẹ́ mi fún nǹkan tí mo ṣe yẹn. láti gbà yẹn o ò rí Philip ni. mi ò rí Philip àtìgbà yẹn ló ti sá lọ. àtìgbà ló ti kúrò ní Àjẹgúnlẹ̀. bẹ́ẹ̀ni sà. kí ni wọ́n mọ̀ ń pa gbogbo bọ́n ṣe pa ọmọ yẹn bọ́n ṣe bá lájọṣepọ̀ kí lórúkọ tiẹ̀. Daniel lórúkọ mi sà. Daniel kí ni. Joseph ní orúkọ dádì mi èmi ọgbọ́n ni mo jẹ́ Daniel Joseph ọmọ ìlú wo ni wọ́n. ọmọ Èrúwà ní Edo State. ọmọ Èrúwà. bẹ́ẹ̀ni sà. Èrúwà Ọ̀yọ́ State nìyẹn. no Èrúwà sáde kínní. ok Èrúwà kan wà ní Ado State. bẹ́ẹ̀ni sà. ok apá abo ní Èrúwà ládó. mo mọ nítorí àti kékeré ọtí mú mi kó ní ìlú yẹn. ó ti wà lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni sà. iṣẹ́ wo ni wọ́n ṣe. bricklayer náà ni mo ṣe sà. ìwọ tó bọ́dé wíìlì báyìí. 16 years tó bá ti di June 30 mo máa pé 17 years. tó bá ti June next year. bẹ́ẹ̀ni sà. tó máa pé 17 years. 17 years. bẹ́ẹ̀ni sà. mọ́mí ẹ̀ ń kọ́. mọ́mí mi ti kú láti 2021. dáàdì ẹ̀ ń kọ́. dáàdì mi ti kú ní 2009. mo dá dáàdì mi mọ̀ ṣá bọ̀ mo dá mọ́mí mi mọ̀. ok mo náà kú ṣíṣe ẹjọ́ ń gbélé kò ní. dáàdì mi ọmọ ṣáìdì nínú mọ́mí mi ọmọ Abẹ́òkúta mi báyìí ni wọ́n ní Arìnlẹ́sẹ̀ àbí. Arìnlẹ́sẹ̀ ọmọ Abẹ́òkúta ni mọ́mí ẹ̀. Abẹ́òkúta ni mọ́mí mi. kí lórúkọ mọ́mí ẹ̀. Àwáwù. bẹ́ẹ̀ni sà. ó ti kú. bẹ́ẹ̀ni sà. iṣẹ́ wo ló ń ṣe. wọ́n máa ń ṣe àwọn cleaner. bẹ́ẹ̀ni pé wọ́n máa ṣiṣẹ́ àgbáyé. ọmọ Arìnlẹ́sẹ̀ agboolé wo ní Arìnlẹ́sẹ̀ lábẹ́òkúta. mo tó wá mú sàbọ̀ sáìtì wọn wà ní wọ́n ní ibi tí a sin wọ́n sí ní sáìtì wọn Ọ̀ṣùngboyè ní inú kínní inú Ìbògùn. inú Ìbògùn ẹ lọ sin òkú ẹ̀ sí. òkú wọn mọ́ mímí sí. Ọlọ́run fọ̀rọ̀ kẹ́ now ta ló mú ọ̀rọ̀ síkò. ìgbà tí mo wà ní Àjẹgúnlẹ̀ ní ilé tí wàá bá mi Àjẹgúnlẹ̀. ta ló mú ọ̀rọ̀ sí Àjẹgúnlẹ̀. ẹ̀gbọ́n mi ni ó wà l'Àjẹgúnlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀
iṣẹ́ bíkìlà lẹ́gbọ́n mi yẹn ń ṣe. òun ló mú ẹ lọ. bẹ́ẹ̀ ni so Adigunle mo stay sí. ok so now ká má jẹ́ kí àdírẹ́sì ó pọ̀ ju lẹ́tà. bẹ́ẹ̀ ni sir. enage ẹ̀wá kí ọ̀rọ̀ balẹ̀ yá kí ni tó mọ̀ nípa bí wọ́n ṣe pa Aisha Bello ọmọ tí wọ́n pè lọ́mọ 14 years yìí. níjọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ mi ò sí nílé ilé kejì kọ́páǹdì kejì ẹ̀ mọ̀ wá mo play what tí ilẹ̀ fi ṣú mo wá lọ gbé ojú sí nepa mo tọ́jú sí nepa sí ibi tá a ti ń play what a pọ̀ ńbẹ̀ níbi tá a ti ń play what yẹn so ìgbà tí bọ̀bọ̀ yìí tó ti gbé kinní ó ti lọ sọ́ sómi ó ti ṣe gbogbo ẹ̀ ló ti wá pè mí ó wá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi látòkè. ó lọ sọ́ sómi àbí ẹjọ́ gbé òkú ọmọ yìí lọ sọ́ sómi ń gbọ́. èmi ni mo gbé lọ sọnù. èmi ni mo gbókù lọ sọnù. wọ́n lọ gbé òkú yẹn lọ sọnù. bẹ́ẹ̀ni sọ. kí wàá ní tó ń bá ẹ ṣe nú ẹ̀. kò bá mi ṣe nǹkan kan òun ò mọ nǹkan kan pa ẹ̀. kò mọ nǹkan kan pa ẹ̀. kò mọ nǹkan pa ẹ̀. bẹ́ẹ̀ni. kí ló wá gbé wọ́n dé àgọ́ ọlọ́pàá báwo ni wọ́n ṣe. ẹ ṣe sà. torí gẹ́gẹ́ bí n ta agbọ́ pé ìwọ náà pẹ̀lú ẹjọ́ gbé ni bí wọ́n dẹ̀ ń gbé ẹ̀sìn ẹlẹ́yìn ni. rárá sà. ok ìjọ tí kinní yẹn ṣẹlẹ̀ ó ṣe gbà tó ṣáà gbé kinní yẹn lọ ó ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún mi látòkè délẹ̀ pé. njọ ẹ náà. kò sọ pé òun lòún ṣe o kò sọ bẹ́ẹ̀ fẹ́ mi o ó kọ́ sọ pé Philip pààyàn sínú ọ̀dọ̀ àmì báyìí pé mo jẹ́ bóyá sọ bẹ́ẹ̀ fẹ́ pariwo síta mo ti rí ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ ti stain òun ló nu lọ́wọ́ tí mo fi dé ilé. ẹ̀jẹ̀ ọmọ yẹn. ẹ̀jẹ̀ wà nílẹ̀ tó stain yẹn lẹ̀ bàtí mo délé fóònù ọ̀tọ̀dọ̀ tiẹ̀ ọwọ́ mi ló wà ẹ̀bí mo tọ́tọ́ sí fóònù ẹ̀ sí pásíjì ọ̀dọ̀ wa torí kò sí náà so bàtí mo délé mo rí pé ó nu lẹ̀ ńlẹ̀ lọ́wọ́ bàtí mo tán lọ sílẹ̀ ògùn mo rí pé ẹ̀jẹ̀ ti stain gbogbo lẹ̀ ńlẹ̀ rọ́gìdà ó lẹ́jẹ̀ ti stain rọ́g gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé fèmí so kò sọ pé òun àti Philip ní ọjọ́ mọ̀ nípa ọ̀rọ̀ yẹn òun ṣàlàyé fún mi ní pé òun mọ̀ kọ́kọ́ ń pa ní pé Philip ní. ìwọ mọ ọmọ yẹn. mi ò mọ̀ rí mi ò rárá mi ò mọ̀ rí sà. ẹjọ́ aládùúgbò ni. bẹ́ẹ̀ ni bọ̀ òun àti Philip ló máa jọ jáde jù. wọ́n jọ máa ń lọ sọ́dọ̀ ọmọ yẹn ok. so ìgbà tí kinní ẹ̀ ṣàṣẹlẹ̀ ó ṣàlàyé gbogbo ẹ̀ fún mi pé òun mọ̀ kọ́kọ́ ń pa Philip kan àsunlé ó dẹ̀ sá lọ ariwo tí mo máa pa ìgbà tí mo rẹ́jẹ̀ mi ò tí mọ̀ pé ó ti lọ sọ kinní yẹn nù ariwo tí mo máa pa ó ní fọwọ́ bomi lẹ́nu ní kí n máa pa. ó mọ̀ kó ti lọ sọ kó ọmọ yẹn sódò. mi ò mọ̀ gbà tó lọ sọ́nù so gbà tó sọ́nù tán ló ṣe ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. ok so gbà tí kinní yẹn ṣẹlẹ̀ tó ṣe gbogbo kinní yẹn jọ́ kejì mo pe ẹ̀kọ́ náà àwọn tajọ́ ń gbé tẹ́tẹ̀lẹ̀ nítorí àpọ̀ gan àwọn àjọ ṣiṣẹ́ lódò yẹn mo pe kọ́ ní wọn pé bábá ló ìṣẹ̀lẹ̀ ọ̀ ìyẹn ní pé tìgbà tí mo kọ́kọ́ ń pa ẹ̀ kì í sákò ní àárín wọn so jọ́ kejì mo bẹ̀rẹ̀ sí ń fọṣọ lọ́wọ́ àti àwọn ọmọ ẹ wá sí ibi tá a ti ń fọṣọ. yẹn pẹ́rẹ́ǹtì àwọn Aisha. àǹtí kan báyìí àwọn bí wọ́n ṣàgbá bíi 3 sí 4 ṣá wà. tàdà àwọn ènìyàn tó wà. àwọn ọ̀gá wọn àti. àwọn pẹ́rẹ́ǹtì ọmọ yẹn. mi ò rò bí àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀yọ́ àwọn ọ̀gá wọn àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́. ok àwọn náà ń wá káàkiri. bẹ́ẹ̀ni sọ. ṣé ìgbà tó wọ́n mú un lọ sí ilé yẹn ṣé anybody ò rí wo àti Philip nípa ẹ̀yìn lọ́mọ yẹn tẹ̀lé ni. anybody ò rí wa. anybody ò rí yín. bẹ́ẹ̀ni. ó sọ pé ọ̀sán ni. bẹ́ẹ̀ni àwa wà níwájú òun bọ́ lẹ́yìn. so láti gbà lẹ ti mú ọmọ yẹn lọ lẹ ti ń dọ̀jẹ́ ẹ̀bẹ̀ káwọn èèyàn rí. bẹ́ẹ̀ni sọ. so definitely ẹ ti ní lọ́kàn láti pa tẹ́lẹ̀ rán nìyẹn. a ní lọ́kàn láti pa tẹ́lẹ̀. gbàtẹ́jọ́ ń lọ sílé kí ló tẹ̀ ń dọ̀jì tẹ̀ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ẹjọ́ ń lọ ni. àwa ń lọ níwájú òun tẹ̀lé wa lẹ́yìn ni. ẹ ń lọ níwájú ó ń tẹ̀lé yín lẹ́yìn. bẹ́ẹ̀ni sọ. so ìgbà tí ó ṣáà ṣàlàyé táǹtì ẹ wa ó béèrè ó ní àwọn ẹlẹ́kùn bẹ̀rẹ̀ sí ń jẹ́ mi èmi tí mo bá wọn ṣe wọ́n kan ẹlẹ́kùn bẹ̀rẹ̀ sí ń jẹ́ mi ìjọ yẹn ni mo kúrò ní àdúgbò yẹn so àtìgbà yẹn mo ti wà lẹ́nu iṣẹ́ ọ̀gá mi iṣẹ́ jẹ́ kí n máa mú ọ̀bẹ ní ẹnu iṣẹ́ ni so ó wá di October 13 níjọ́ Sunday bó ṣe pè nìyẹn pé ẹnjọ́ Monday ó dàpọ̀ wọ́n mú níjọ́ Sunday wọ́n wá ní àwọn àti tá alájọ́ ń gbé àwọn ìṣàdárúkọ mi mo sọ fún ẹnìkan tó àjọ ń ṣiṣẹ́ pé kọ́tẹ́lẹ̀ máa sí police station AIT gbà tí mo dé síbẹ̀ mo rí ọ ní bí ọbẹ̀ ìpé kìíní mo pa ogun kìíní yẹn bóyá ṣàlàyé fèmí èmi ṣe ṣàlàyé fún mi. ta ló mú ẹ lọ police station. ọ pé ẹni tí mo bá ṣiṣẹ́ ẹ̀gbọ́n mi yẹn ọkùn wọn lórí fún gbogbo so ẹ̀gbọ́n mi lọ ní pé kí n wá sí police station yẹn pé kí mo àti mọ̀ kọ́kọ́ pa ẹ̀ mo máa bọ́ so mi wá sí police station yẹn ni ẹ̀ máa ti. ọmọ òun náà. ọmọ òun lọ́wọ́ kọ́ mú so ìgbà tí wọ́n débẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ láyé tó ń ṣe fún mi pé báyìí ló ṣe jẹ́ òun lòún gbé kíní ẹ̀ lọ sódò ìdíwé tó ṣe sọ́lọ́run yẹn òun ó kó ìmọ̀ àti ẹ̀ papọ̀ pé àwa ni a gbé lọ sí odò
wọ́n á tún rò báyìí pé ṣé bọ̀bọ́ ìmọ̀ ọkọ̀ tó ń sọ ọ ṣáà dìde ní wá sí inú police station yẹn fún ọjọ́ bíi abí márùn-ún ògbà tí wọ́n rí fámìlì ọkọ̀ tó yọjú ń dé mi sọ fún wọn pé mo níyàwó ní bàbá gẹ́gẹ́ bí òun náà ṣe sọ àwọn agbé wa lọ sí pàǹtì ìgbà tí mo wá pàǹtì yẹn mo mu gàrí ní pàǹtì yẹn fún bíi ijọ́ mẹ́rin so mo wá fẹ́ lọ tọ̀ mo wá tún rántí ọ̀rọ̀ yẹn mo wá yọ ṣubú ní orí táìsì pàǹtì yẹn mo la orí mọ́lẹ̀ gidi gan àwọn tó wà bẹ̀ wá dà mí lé mi lórí ó wá gbé mi dìde ó fọṣọ fún mi ó fọṣọ mi ó wá fún mi ní oúnjẹ ata ìgbà tó yọ tọ́sídẹ̀ẹ́ tó mú wa wá síbí báyìí. ṣé láti gbà yẹn láti march yẹn. ní láti october lọ́wọ́ mú mi. wọ́n ṣe arrest yẹn àbí ok. so ìgbà tó wá di march october yìí ìgbà tá pín pàǹtí yẹn. wájú november yìí àbí. ìgbà tá pín pàǹtí yẹn níjọ́ thursday last week thursday ọmọ wa síbí báyìí ìgbà tó mú wa débi báyìí ọkùnrin bọ̀bọ̀ ẹ̀ jáde bọ̀bọ̀ philip tó ń sọ pé òun ló ṣe ẹ̀ ọ̀pẹ jáde ìgbà tó pè jáde ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bọ̀bọ̀ yẹn ó yà lẹ́nu pé èmi náà tún wá bọ̀bọ̀ yẹn wá síbí bá ó ní kó má pààrọ̀ daniel kọ̀ọ̀kan nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí. daniel sá. gbogbo ọ̀rọ̀ yìí ní sùúrù gbogbo ọ̀rọ̀ yìí ó ní pé ìfẹ́ kí ọ̀rọ̀ pọ̀ jù torí àwọn tí wọ́n ń gbọ́ wá tí wọ́n ń wò wá ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ pọ̀ jù. now nǹkan tí ó ṣẹlẹ̀ yìí kí ni wọ́n fẹ́ sọ lórí gbogbo tó ṣẹlẹ̀. nǹkan tí ìfẹ́ sọ ni pé irọ́ tó ti pamọ́ mi pé mi àtòun lájọ gbé kinní lọ tó yẹ pé ìgbà tó dẹ̀ gbé lọ tó dé ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé nǹkan báyìí báyìí ṣe. ìgbà tó sọ fún wọn pé báyìí báyìí o ti pààyàn kí ló tí ò kébù sí kó sọ fáwọn èèyàn pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ o ìgbà tó ń wá ọmọ yẹn káàkiri kí ló tí wọ́n ò fọ́ra ẹ mọ́ pé ẹni báyìí báyìí kọ́ báyìí ló sọ fún mi o gẹ́gẹ́ bí àfọ̀wọ́n kí wọ́n lè yọra ẹ pé o ò sí láàrin wọn lóòótọ́. ìjọ yẹn ẹ̀rí ọkàn jẹ́ mi ẹ̀rù ń bà mí nítorí ìjọ tí ó sọ̀rọ̀ ẹ fún mi mo rẹ́dà ti pariwo síta pé wàhálà ti ṣẹlẹ̀ ní ibi tá à ń gbé ìgbà tó ń ẹ̀jẹ̀ lọ́wọ́ mo rẹ́dà ti sọ pé wàhálà ti ṣẹlẹ̀ òun ló fọwọ́ bò mí lẹ́nu tó ní kí n jọ kí n má pariwo pé òun máa ṣàlàyé gbogbo ẹ̀ bóyá jẹ́ fún mi látòkè délẹ̀ torí kó lè bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún mi ìgbà tí mo dẹ̀ débi báyìí tí Philip dẹ̀ ti yọ mí pé bàbá yóò mọ̀ kọ́kọ́ pa ẹ̀ o ẹni tó ń fẹ́ ọmọ gbọ̀ngàn lélẹ́yìí o ó ṣẹ̀ṣẹ̀ wá ń jẹ́wọ́ pé oúnjẹ làwọn jọ réèpù ẹ o. pé ìjọ ẹ̀ tó ń réèpù ọmọ ẹ̀ tán bí Philip ṣe sọ fún mi o tó yẹ sọ fún gbogbo àwọn èèyàn nígbà oníjọ ẹ̀ tó ń réèpù ọmọ ẹ̀ tán lòun ń sá lọ ní pé bàbá yìí ni ó réèpù ẹgbẹ̀yìn tó fún aṣọ ọmọ lọ́rùn. ṣé ìwọ náà o mọ̀ pé Philip ń ṣe burú àbáyé. mi ò mọ̀ sá mi ò mọ̀ pé òun gan ṣerú nǹkan báyẹn mi ò mọ̀ pé ó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ bí àgbà tí Philip dẹ̀ ti ṣerú nǹkan bẹ́ẹ̀ ni ègún ẹ̀ wá mú òun náà ni kò yé mi bọ̀ mi ò rí irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ rí. Eze kí ló fẹ́ báyìí kí ni faith ẹ báyìí. sọ̀rọ̀ sókè. torí irú nǹkan báyìí kò ṣẹlẹ̀ sí mi rí mi ò mọ̀ nǹkan tó dé sí mi tí mo fi olúwa yẹn sá. ó lè ṣọ́ pé ò ṣẹgbẹ́ òkùnkùn. mi ò ṣẹgbẹ́ òkùnkùn sá. ọmọ yìí ọmọ 14 years lẹ́yìn tẹ pánjọ́ yẹn tó lọ sọ òkú ẹ̀ nù àgbà táwọn parent ẹ̀ ń wá táwọn ọ̀gá ẹ̀ ń wá tó gbọ́n ń wá kí ni ìwọ wá ń sọ níbo ló lọ. àdúgbò yẹn náà ni mo ṣe wà torí ibẹ̀ ni mo ti ń kọ́ṣẹ́ torí ìgbà táwọn parent ẹ̀ ń wá. wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀. wọ́n wá béèrè ẹ̀rù ń bá mi. olóòrí. bẹ́ẹ̀ ẹ̀rù ń bá mi àti sọ. ó tó ṣù mélòó síra wọn kó tó di pé wọ́n ṣẹ̀wá fọlọ́pàá mú ẹ. ó ti tó láti máa ṣe láti wọ bí i 8 months báyìí. 8 months. bẹ́ẹ̀ni sir. after oṣù mẹ́jọ. kí ló wá dé tí wọ́n á fọlọ́pàá mú ẹ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí a gbọ́ ìgbà tí wọ́n ọlọ́pàá wá arrest wa ní torí ibi iṣẹ́ mo wà mo tẹ̀lé ọ̀gá mi lọ ṣiṣẹ́ ní Ìbàdàn iṣẹ́ bricklayer. nǹkan tí mi ń sọ ni pé ó ti pa ọmọ yìí láti March. bẹ́ẹ̀ni sir. after 8 months ni wọ́n wá arrest báwo la ṣe ṣe tú. ìgbà tí gẹ́yìn fi kú àwọn parent ó dà pé wọ́n ti lọ report ní police station tẹ́lẹ̀ so gbà tí bí wọ́n rí fídíò Philip gbà tí wọ́n ṣe tó conference ní TikTok pé. ok àwọn tí wọ́n rí àwòrán Philip ibi tó ti ń sọ̀rọ̀ pé òun lòún pa ọmọ kan ní Ajégúnlẹ̀ lágbàdo ni àwọn parent ẹ̀ náà fi dìde wípé ọmọ tí Philip ń sọ yẹn ọmọ àwọn ni Philip ló wá jẹ́wọ́ pé ìwọ àti ẹ̀ lọ́jọ́ kí ni nǹkan tó fẹ́ látọ̀dọ̀ ìjọba àti ọ̀dọ̀ ọmọ Nàìjíríà báyìí. àwọn ìjọba nìkan ni mo lè pípé kíjọba ṣínà ju àánú wọn wò.
kíjọba kọjọ kó ṣàánú mi. kọ́síjà àánú ẹ̀ ẹni sà. ọmọ 14 years lẹ ṣẹ́ nípìn yìí ọmọ kan tó náà wáyé wá ṣeré láyé tó náà wáyé láti wá lo ìgbà tiẹ̀ láyé òun náà ni ìwọ àti Philip lẹ ṣẹ́ nípìn lẹ pa yìí ṣé o rò pé inú àwọn parent ọmọ ẹ máa dùn báyìí. wọ́n bẹ̀ mí bẹ̀ pípa. inú wọn ò lè dùn. inú wọn ò lè dùn. sọ̀rọ̀ sókè. inú wọn ò lè dùn sà. inú wọn ò lè dùn. oníkan ṣàánú ẹ̀. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ni sà. so nǹkan tó ṣe yìí ó kábàámọ̀ nǹkan tó ṣe yìí. mo kábàámọ̀. mo kábàámọ̀ sà mo dẹ̀ kẹ́kọ̀ọ́ gidi náà ń bẹ̀. ó kábàámọ̀ ó dẹ̀ kẹ́kọ̀ọ́ gidi ń bẹ̀ ẹ̀kọ́ wo ló kọ́. pé ẹni ìbọ̀ rẹ̀ tí bá ti mọ̀ rí kí má máa gbà tira mọ́ mo dẹ̀ fẹ́ sọ fún àwọn ọmọ Nàìjíríà tó ń gbọ́ ọ̀rọ̀ yìí náà wípé kó máa ṣọ́ ìrìn ọmọ wọn kó má máa jẹ́ kí ọmọ wọn máa rìnrìn kúrìn kó má máa jẹ́ kí ọtí ọmọ wọn bá ti wọ age àti ní boyfriend ni pé kó má jẹ́ kó ní boyfriend wípé kọ́kọ́ jọ kọ́ kẹ́kọ̀ọ́ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. kí wọ́n kẹ́kọ̀ọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí lẹ́nu eze àbí Michael ọmọ tí òun àti Philip Ogunnaike ọ̀kan lára àwọn ọmọ tí Philip Ogunnaike tó dá ẹ̀mí wọn légbodò tó ṣẹ́ nípìn ní Àjẹgúnlẹ̀ àgbàdo àbí Philip ń sọ ń gbà náà lọ́hùn pé òun ní kọ́kọ́ òun ló ń bá ọmọ yẹn ní àjọṣepọ̀ pé àwọn méjì ní èkejì Philip tó ń sọ wípé àwọn jọ sún bá ọmọ yẹn lájọṣepọ̀ òun náà ni eze Michael yìí òun ló ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ó ní kódà nígbà tó ọmọ yìí sunkún tí òun rí pé ó ti rẹ̀ pé kíṣẹ́ má lọ já ló mú kí òun fi pa ọmọ yìí kí Ọlọ́run kó dàbọ̀ kó bá foríjọba ẹ̀kú fọ̀rùn kẹ́ àwa òbí ẹ̀kọ́ ńlá tún lè léyìí o ẹgbọ́n tí arákùnrin sọ pé àwọn ọmọ yín ẹ kìlọ̀ fún wọn kó má jẹ́ pé ọ̀tọ̀ níbi tẹ́ ẹ rán wọn kí wọ́n lọ sí skul kí wọ́n lọ bíṣẹ́ kó jẹ́ pé nǹkan míì ni wọ́n ń sáré ẹ̀ káàkiri kí Ọlọ́run kó dákun kó dábọ̀ kó fiṣẹ́ máa ṣọ́ wa kó mọ̀ fiṣẹ́ ṣọ́ àwọn ọmọ wa kí wọ́n má rí àrìn fẹsẹ̀ sí ọdún tó ń bọ̀ yìí ayọ̀ àtàláfíà láàfin ìpàdé ẹ bá wa pín ẹ bá wa share rẹ̀.